Mo fẹ́ bá wa sọ̀rọ̀ àrùn kan lónìí tí a mọ̀ sí drepanocytosis. Kí ni drepanocytosis? Drepanocytosis ni Yorùbá mọ̀ sí àrùn tí máa ń jẹ́ kí egungun kó máa ròyàn, gbogbo ara kó máa ròyàn. Kódà àrùn yẹn ó le débi pé nígbà míì ikú ni máa ń gbẹ̀yìn ẹ̀. Báwo la ṣe máa ń kó àrùn yẹn? Nínú ẹ̀jẹ̀ ni. Ìyá tó bá jẹ́ AS, bàbá tó bá jẹ́ AS, ọmọ tí ń bá bí ó ṣeé ṣe kó jẹ́ SS. Ẹ̀yin wọ́ndíá tàbí ẹ̀yin ọ̀dọ́ tẹ wà ń bí, tẹ́ bá ti mọ electrophoresis yìí, ẹ lọ sí àwọn laboratoire kẹsàn pé ẹ fẹ́ ṣe electrophoresis, bóyìnbó ṣe ń pè ní ẹ̀, ìmọ̀ bí mo ṣe fẹ́ pè fún sí Yorùbá. Ó ṣe kókó kó ní kálukú kó mọ electrophoresis. Tẹ́ bá pàdé obìnrin kan tó wù yín tàbí ọkùnrin kan tó wù yín, ẹ béèrè pé kí ni electrophoresis. Tí ẹ̀yin bá wo electrophoresis tí yín, wọ́n máa ní pé ẹ jẹ́ AA. Kò sí ọkọ tẹ́ lè fẹ́, kò sí aya tẹ́ lè fẹ́ tí bá jẹ́ AA. Ṣùgbọ́n tí bá lọ jẹ́ AS, ẹ lè fẹ́ obìnrin tó jẹ́ AS o. Tí bá jẹ́ pé obìnrin ni yín, ẹ lè fẹ́ ọkùnrin tó jẹ́ AS o. Nítorí tí bá fẹ́ ọkọ àbáyá tó jẹ́ AS, ó ṣeé ṣe kẹ́ bí ọmọ SS. Tí yẹn bá sì bí ọmọ SS, àmúdìnà ọmọ yẹn máa ń ṣe. Ọmọ yẹn la máa ń rí ọmọ kan tí wọ́n máa ń funfun ní gbogbo ìgbà, tí ẹ̀jẹ̀ máa ń tán lára wọn. Nítorí àrùn yìí ó máa ń détruire globule rouge. Globule rouge ló sì máa ń pèsè ẹ̀jẹ̀ sára. Òun ni máa ń dènà de gbogbo àwọn àmúdi kéèké. Àrùn yìí sì máa ń gbógun ti globule rouge yìí tó jẹ́ pé kò yìí lè ṣe iṣẹ́ tó yẹ lára mọ́. Ó máa ń fàyè lẹ̀ fún àrùn egungun ríro, inú rírun, oríṣiríṣi àwọn àrùn inú ẹ̀jẹ̀, àwọn infection lóríṣiríṣi. Nítorí ẹ dákun ẹ̀yin ọmọ ìyá mi, ẹ̀yin ìyá àti ẹ̀yin bàbá, ẹ pè ọmọ sákìyèsí, ẹ bá mi pín fọ́nrán yìí dáadáa kí àwọn ọmọ ń díá àti àwọn ọmọ wa lọ́kùnrin, kí gbogbo nǹkan rí fọ́nrán yìí, kó ní kálukú kó lè ṣe electrophoresis, kán lọ sí laboratoire kán lọ ṣe electrophoresis, kó ní kálukú mọ electrophoresis, kán lè mọ aya tàbí ọkọ tí wọ́n lè fẹ́. Kó má jẹ́ pé oyún ló fẹ́ wá yọ, náà fẹ́ wá bímọ alámọ̀dì kalẹ̀, gbé ọmọ yín jáde kẹ́ lọ mọ electrophoresis wọn. Ọmọ tí ẹ̀yin ní tó jẹ́ pé gbogbo ìgbà ló mọ ní ẹsẹ̀ ń ro mí o, apá ń ro mí o, egungun ń ro mí o, tàbí ẹ̀yin pọ̀ mọ́ yín gbogbo ìgbà ni wọ́n fi ń funfun. Lẹ̀jẹ̀ máa ń tán lára rẹ̀, ẹ gbé lọ wọn laboratoire, lọ wọn lè tó kẹ́ lọ laboratoire, kẹ́ lọ béèrè electrophoresis tàwọn ọmọ náà. Electrophoresis lẹ fẹ́ béèrè. Ẹ bá béèrè, tí ọmọ náà bá jẹ́ wọ́n sọ fún yín. Tó bá jẹ́ pé AS ni, àmójútó tó yẹ wọ́n ṣe fún. Tọ́mọ náà bá jẹ́ SS, àmójútó gidi ni. Ọmọ tó bá sì jẹ́ SS, Ọlọ́run kó ṣàánú wa lórí àwọn ọmọ bẹ́ẹ̀. Nítorí tó bá pẹ́ títí, crise kan náà máa ń ṣe pò ní ọlọ́jọ́ Monday, kọ́ Ọlọ́run kó ṣàánú wa. Ohun tá sì ti lè yẹ ni láti kékeré. Tí a bá ti mọ electrophoresis àwọn ọmọ wa, á sọ fún wọn ni. Tí wọ́n bá ti gbàlágà tó di pé ó ń lọ́dún àti fẹ́yàwó àbí àti lọ́kọ, ọmọ yìí wà wò, AS nìyẹn. Obìnrin tó bá fẹ́ béèrè electrophoresis kò bá ní kó lọ ṣe. Tó bá jẹ́ AS ò lè fẹ́. AA ló dá kí AS kò fẹ́. AA òun ni AS máa ń fẹ́. AS bá fẹ́ AA, wọn ò ní bímọ alámọ̀dì. Ó ṣeé ṣe kán bímọ AS àbí kán bímọ AA, ṣùgbọ́n wọn ò ní bí SS. Ṣùgbọ́n AA bá lọ fẹ́ AS, ó ṣeé ṣe kán bímọ SS. Ẹ dákun, àlàáfíà ló tayọ. Tí ẹ̀ ń bá bí ọmọ alámọ̀dì, kò sí ìsinmi fún ìyá ọlọ́mọ, kò dẹ̀ sí ìsinmi fọ́mọ tàbí. Gbogbo owó tá bá ń wá tí a fi jẹun, orí ọmọ yẹn nìyẹn máa ń ná sí. Wàá tún ná títí ọmọ yẹn ò tún níyè. Tí a bá pàdánù ọmọ yẹn kékeré, ó lè dàgbà tó àsìkò tó jẹ́ pé ká jèrè ọmọ láwa pàdánù ọmọ yìí. Wọ́n ní igi ṣanṣan mọ́ ìgbóni lójú, àtòkèrè láti ń yẹ. Nítorí àwọn òbí, ẹ jẹ́ ká ṣiṣẹ́ wa níṣẹ́. Àwa ọ̀dọ́ tẹ̀ ń wò mí, tẹ̀ ń wo fọ́nrán yìí, ẹ dákun, electrophoresis ó ṣe pàtàkì. Ẹ ṣèwádìí electrophoresis wọn kọ àti wọn aya ti fẹ́fẹ́. Tí bá jẹ́ AS, ẹ gbọ́dọ̀ fẹ́ AS. Tí bá jẹ́ AS, AA lẹ fẹ́fẹ́. Tí bá jẹ́ SC pàápàá, AA lẹ fẹ́. Tí bá jẹ́ SS, ó burú, AA náà lẹ tún fẹ́. Ẹ dákun, k'Ọlọ́run kó fún gbogbo alálàáfíà láyọ̀.